ṣe fún yín yìí àǹfààní ńlá ni fẹ́yìn ọmọ Yorùbá láti sí ojú òpó mi kalẹ̀ lẹ̀ pé tó ọba jọmọ Yorùbá kí n kì ọ́ ẹ̀rí tó díjà lẹ́nu láàrin Ọlálọ́mí àti Èésà àmọ́ wọ́n bá wọn parí ẹ̀ kí nìkan tẹ́ fi bá wọn parí ẹ̀ kí n forí ẹ̀ kún gún bí kò kò dùn iṣu yìí náà ni wọ́n mú kàn bẹ̀ wọ́n wá mú ìkànnú àwọn ẹrú ọba àgbà náà wọ́n wá dì lójú wọ́n ní kọ́ là á dáadáa o kó pé dọ́gbandọ́gba bá ti wá ní wọ́n wà mú lé iṣu márùn yóò jẹ́ márùn àtàbọ̀ ní láàárẹ̀ ẹ wá mú lè wọ́n wá ń pè ìwọ irú yìí ń bọ̀ wá àgbàdo ara wa dáadáa ń bọ̀ ó wá ń gbé ẹ̀yàwó ẹ̀yin méjèèjì ẹ dákun ẹ farabalẹ̀ wò bí wọ́n ṣe laṣu yìí o ẹ̀wọ̀n bí wọ́n ṣe laṣu wọn á di ẹrú ọba Ọ̀fà wọn á di lójú ńgbà náà ní wọ́n ń pè láàárẹ̀ ẹrú ọlọ́ba ọ̀làárẹ̀ ìkan gbọ́dọ̀ jù kan mo ní kan gbọ́dọ̀ jura wọn bọ́ bá jura wọn lọ ẹ̀rí ìdógún ìdọ̀dẹni láàárẹ̀ o ẹ wo ẹrú ọlọ́fà ọ̀làṣù dáadáa lọ́ba di pé àwọn méjèèjì wọ́n so mọ́ra wọn wọ́n dì mọ́ra wọn ìjà sì parí ìjà òun lọ́wọ́ dòrò lọ́fà lónìí òun lọ́wọ́ di orò lọ́fà lónìí ní máa sọ pé ìjàkadì òun ni orò àwọn Ọ̀fà gbogbo ẹ̀yin ọmọ Ọlálọ́mí tẹ̀ tí ń gbọ́ mi lọ ọ̀yá ẹja pera wa kákìra wa bọ́bájọ́ ọmọ Yorùbá láàrin ìṣẹ́jú mélòó kí n kó kákìra wa díẹ̀ bọ́bájọ́ ọmọ Yorùbá ó máa pè mí sórí nọ́mbà yìí o nọ́mbà tó máa pè mí sí ni 09020171999 nọ́mbà tó pè mí sí ni. hello. Assalamu alaikum. Alaikum assalam wa barakatuh. Ẹ ṣeun. Mo ti ń gbé nọ́mbà láti jẹ́ ikú lọ. Ọya kí lórí kì í yín mo ní kì í sí. Ẹni bẹ́ẹ̀ bá ti pè wá ẹ dákun kó sọ oríkì rẹ̀ káàkiri tẹ ẹ mọ̀wulẹ̀ tó já yà lọ bùnmí mọ́ sọ oríkì rẹ̀ káàkiri ọ́ gbogbo oríkì tó o bá jẹ́ ìwọ sọ tó bá ti jọ́ ọmọ Yorùbá ni ọ́ àá sì kì ọ́ nísìn tínú yóò máa dùn ní gbogbo kíbi tẹ́ ẹ bá tù wò kọ́ ọmọ gbọ́ wa tó ọjọ́ ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire ẹ mọ̀ pé mo sọ fún yín pé láàrin ìṣẹ́jú péréte tó kù kí n bá ti kú òlórí ètò yìí mo ń lọ sí ibi ètò Egbogi ìwòsàn ti àwọn ara ni. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o ibo lẹ́yìn ti láǹfààní láti máa pè mí báyìí ná. láti bo ẹ̀tẹ̀kọ́ èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ẹ sọ̀rọ̀ sókè dáadáa ká gbádùn ara wa káwọn èèyàn náà gbádùn yín ká máa gbọ́ yín nílùú wo ìlú wo ni kí n kì í sí ọmọ ṣe o ìlú wo lẹ́fẹ́ kí n kì í sí ọ̀dà kò burú bóyá oore lọ́rùn bẹ̀ ni mo sọ fún yín pé abala méjì ni abala ẹlẹ́ẹ̀kejì wọ́n sì rí síbẹ̀ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ jàǹfààní mi bẹ́ẹ̀ kí n pe nọ́mbà fún yín lẹ́ẹ̀kan sí 09020171999 09020171999 tó o bá ti jẹ́. Lawafin herbal mixture. Lawafin ògbókangí egbògi. bẹ́ẹ̀ni o torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágọ̀ọ́ ara. ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìbáraàdì tó roni gorogo. ìfúnpá gíga ibà táífọ̀ìdì. ara ò jí pépé àbí òmókun dáadáa. ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. obìnrin tí ń kó oṣù ẹ̀ ṣe ségesège. Lawafin herbal mixture ní kó lò. NAFDAC ìlú ló ń tẹ̀ gbà. ilé-iṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited. ó wà #1 Ewu Olóyè Street Ìtasọ́ní Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀. tó tún pákéjì ẹ̀. tẹlifon 07049765304. ó wà chemist àti pharmacy stores dé máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀. Lawafin herbal mixture. lárùn tẹ. bó ṣe rí náà lẹ kúkú ṣe kọ bó ṣe rí náà lẹ kúkú ṣe kọ ọlọ́rọ̀ tí a mú rọ́lá ó ṣe rí náà lẹ́sẹ̀ gbọ́. ẹ jẹ́ gbé òṣùbà ràgàdì òṣùbà ńlá ká gbé fún Alhaji Dr. Suleiman mo fẹ́ kí ẹ jẹ́ kí a gbé fún Suleiman Dr. Suleiman Egbeji Ogbomoso tó mo fẹ́ kí ẹ rí báyìí ibi tí mo fẹ́ yà sí báyìí òun ni pé ẹ jẹ́ ká sọ nípa àìsàn inú rírun eléyìí tí mo sọ fún yín lẹ́ẹ̀kan
nínú ìwé yìí náà lẹ́sìn ti rí bí ẹ ṣe lò ó tí mo bá ràn yín oògùn tẹ́ lò àti bẹ́ẹ̀ ṣe lò ó tí mo bá ràn yín nínú ìwé tí mo mú lọ́wọ́ yìí oríwé yìí ó wúlò fún ọ láti ní lọ́wọ́ ó wúlò fún ọ dáadáa láti ní lọ́wọ́ tó o bá ní lọ́wọ́ bí ìgbà tó ṣe wípé nínú abala tí ìgbésí ayé rẹ ní o ti ní abala kan bẹ̀ nù tó bá ti lè níwèé yìí lọ́wọ́ torí pé nǹkan kan bá ń ṣe ọ lè sáré lọ wọnú ìwé yìí kó o sì ṣe fún ara rẹ kọ́lọ́hún sì ní pé n ti ń ṣe ọ̀hún kọ́ ọ̀bọ̀ ń bẹ̀ kó rí ọ̀nà àbáyọ nọ́mbà yìí náà ló pè tó bá fẹ́ ní ìwé yìí lọ́wọ́ nọ́mbà tó pè ní ó pè 090-2017-1999 090-2017-1999 nọ́mbà tó pè nù tó bá fẹ́ ní ìwé yìí ní ọwọ́ wá gbọ́ o mo fẹ́ sọ̀rọ̀ nípa inú rírun sórí inú rírun kí n lè ráyè kà fún yín dáadáa kẹ́ ẹ lè gbọ́ tí bẹ́nu ìwé yìí náà ni wọ́n kà jáde sórí oríṣiríṣi ọ̀nà rúnrun ó wà tó pọ̀ gan lóríṣiríṣi àwọn ọ̀nà tí inú bọ̀ tí máa ń gbà rún yàn sórí bí inú bá sì wà tí inú bá rún yàn téèyàn bá mọrú inú tí ń rùn yọkàn máa lo oògùn kóògùn sí ni inú rúnrun tí ó wà yìí mo ní ti ọgbẹ́ inú wà inú rúnrun lásán wà inú rúnrun tó ṣe wípé ọ̀tọ̀ ní nǹkan tó fà á wọ́n ní ó wà sọ wá rí àwọn inú rúnrun lásán tó jẹ́ pé inú rúnrun lásán tó bá fẹ́ lo oògùn sí oògùn rẹ̀ rèé pé inú kan rún ọ kò mú kì í ṣe inú wọn sà bóyá jẹkújẹ lọ jẹ bóyá kíní kan lọ sáà ṣe tí ó ń fa inú rún oògùn rẹ̀ rèé tó bá ti rí egbò ìpẹ̀ta gbígbẹ tẹ́ bá dọ́dọ̀ àwọn lẹ́kùnlẹ́jà wọ́n sọ fún òfin hàn yín egbò ìpẹ̀ta gbígbẹ èso abèrè níwọ̀n orógbó gbígbẹ àti yèrè jẹ́ tó pè fún ọ lẹ́ẹ̀kan sí egbò ìpẹ̀ta gbígbẹ èso abèrè níwọ̀n ní wọ́n pé díẹ̀ orógbó gbígbẹ àti yèrè á wà lọ gbogbo ẹ̀ tí ó kúnná wọ́n ní lẹ́yìn ìgbà náà tí a bá ti lọ tó bá kúnná dáadáa gbogbo àwọn èlò wọ̀nyí ó gbọ́dọ̀ ṣe déédéé gbogbo ẹ̀ wọ́n ò gbọ́dọ̀ pọ̀ jura wọn lọ ó gbọ́dọ̀ ṣe déédéé wọ́n ní a wà dà wọ́n sínú omi òrombó ṣé ẹ mọ̀ nǹkan tó ń pè lóròmbó ọsàn wẹ́wẹ́ ni wọ́n ń pè lóròmbó ẹ bá ti wá dà á sínú òrombó wọ́n ní lẹ́yìn wákàtí kan ó ti di lílò wọ́n ní àgbà yóò lo síbí méjì láàárọ̀ síbí méjì lálẹ́ ọmọdé tí ọlọ́jọ́ orí díẹ̀ yóò máa lo síbí kan láàárọ̀ síbí kan lálẹ́ tí ó bá jẹ́ ọmọdé jòjòló ni wọ́n ní ẹ lo oògùn yìí fún pẹ̀lú síbí kékeré oúnjẹ ọmọ ọwọ́ ẹyọ kan láàárọ̀ ẹyọ kan lálẹ́ ẹ ti gbọ́ mú ẹ ṣàlàyé òun bẹ́ẹ̀ sì máa lónù tó wá jẹ́ pé ọmọ kékeré ṣe wá rí tẹ́ ẹ bá ti wá lò bá ọ dá mi lójú gbogbo tó fà á ti ń fa inú rúnrún yóò kọ́ lọ ná tí ìbá ti sinú ọ̀sà ẹ wá máa gbọ́ ò inú rúnrún tó tún wá jẹ́ ẹlẹ́ẹ̀kejì wọn náà ní ti ọ̀sà wọ́n pè ní ọgbẹ́ ẹnu ti máa ń mú yàn yẹn ọgbẹ́ ẹnu tẹ́gbẹ́ ẹnu bá sì mú yàn ẹ máa ń rùn yàn nù ni gbogbo inú báyìí ọmọ lọ́nù mọ́ gbogbo sàlẹ̀ inú báyìí yóò mọ kàn gó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  ọgbẹ́ ẹnu nù wọ́n tó wà á lò sí rèé ní tó lò sí rèé lẹ́rìí pé òun tó yàtọ̀ sínú tòkè tá a sọ fún yín ní tó lò sí rèé oògùn rẹ̀ ní ọlọ́wà ewé ọgbọ́ ewé ewúro àti oṣù gidi yìí wọ́n á lò wọ́n papọ̀ ní òṣùwọ̀n kan náà ṣùgbọ́n kí ọdún tó bá di ẹ̀ẹ̀mejì á lọ tí ó ṣe dáadáa tábà tí wàá lọ tó ṣe dáadáa wọ́n ní àwọn èròjà yìí náà ní o àwọn àpò papọ̀ mọ́ ọṣẹ màláfò ọṣẹ dúdú ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọṣẹ màláfò ọṣẹ dúdú òun ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọṣẹ dúdú yìí pẹ̀lú kíni wọ́n ní ọṣẹ dúdú tí mo tún wá wí yìí ó pólísì méjì o ọṣẹ dúdú kan bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ń pè ní ọṣẹ aládì ni bẹ́ẹ̀ bá ti dé ọjà yẹn sọ pé ọṣẹ aládì ẹ wà pò mọ ẹ gùn mọ tí ó ṣe dáadáa wọ́n ní tọ́pọ̀ wáyà tẹ́ bá fẹ́ lò ó lílò rẹ̀ rẹ́ o wọ́n ní àbù déédéé ọṣẹ tí a gún mọ́ ewé wọ̀nyí wọ́n ní àbù ní síbí ìmùkọ́ ńlá kan àbù sínú omi tó kún jẹ́ríkà lítà kan tọ́pọ̀ tí wàá dára papọ̀ mọ́ra wọn dáadáa wọ́n ní àwà mú
déédéé síbi ìmùkọ́ ẹyọ kan láàárọ̀ òun náà lálò lọ́sàn-án àti lálẹ́ ọmọ ọwọ́ yóò máa lo oníwọ̀n síbi kékeré díẹ̀ tó bá ti jẹ́ pé ọ́sà bẹ́ẹ̀ sì máa lónù tẹ́ ẹ bá ti rí lò bẹ́ẹ̀ owó tí mò ń sọ yẹn máa sí àrẹ káàkiri o àǹfààní ńlá ni fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ẹ bá ti rò díẹ̀ sẹ́ẹ̀rí ọgbẹ́ ẹnu ni ọgbẹ́ ẹnu ibi bí egbò ló ṣe rí nínú yóò wá máa san yóò máa wá san díẹ̀ ẹ bá ti ń lò ó bí egbò ni ọgbẹ́ ẹnu ìṣerí nínú bíbélì yìí ó ṣe lọ ń bẹ̀ nù wọ́n ní yóò pò ń bẹ̀ pátápátá eléyìí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta inú run ẹlẹ́ẹ̀kẹta inú run wọ́n ní inú run àṣẹ ìwọ ní pè ní inú run àṣẹ ẹ̀ mọ́ wọ́n ní inú run tó máa ń dààmú obìnrin tí ń ṣe nǹkan oṣù èyí tí máa ń dààmú tí bá ń dààmú obìnrin tí ń ṣe nǹkan oṣù tí máa ń dààmú rẹ̀ ń bọ̀ ètí ìdí. Lawafin herbal mixture. Lawafin ògbókangí egbògi. bẹ́ẹ̀ni o torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágọ̀ ara ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo ìfúnpá gíga ibà typhoid ara ò jí gbégbé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ṣe ségesège Lawafin herbal mixture ní kóòlò NAFDAC ìlú ló ń tẹ̀ gbà iléeṣẹ́ Sulawok pharmaceutical Nigeria limited ó wà #1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ telephone 07049765304 ó wà chemist àti pharmacy stores dé máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ Lawafin herbal mixture lárùtẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ní ẹgbà bẹ́ẹ̀. Lawafin herbal mixture ní ẹ̀rà. ṣe rí gbogbo ohun tí à ń polówó yìí náà nísìnyí báyìí ẹ rí i pé ó sì ṣe déédéé ọ̀rọ̀ tá à ń sọ yìí náà gbogbo ìwọ tínú bá ń run tí inú rẹ̀ tínú bá ń kan obìnrin tí nǹkan oṣù rẹ̀ kò ṣe dáadáa tó ń ṣe ségesège tínú máa ń run Lawafin náà nísìnyí ọkápá ẹ̀ bàbá wa ti ṣèyún kalẹ̀ ó ti ṣètò eléyìí kalẹ̀ lẹ̀ wípé kọ́ mọ́wulẹ̀ dààmú ara rẹ̀ bá ń pẹ́tọ̀ iye kó o ṣe fúnra ẹ̀ ní bá ń bà ọ́ lẹ́rù wọ́n ti ṣe kalẹ̀ fún ọ ìwọ gbìyànjú kó o ní lọ́wọ́ tó o bá ti ní lọ́wọ́ ọ parí ó rí i pé gbogbo inú run mi ìgbádùn ara mi gbogbo inú kan mi nǹkan kan gbogbo ẹ̀ pátápátá kìíní yóò fọ́ọ̀sì ẹ̀ dànù nínú rẹ̀ ó bá mọ́ kanga lọ́ba àmọ́ bẹ̀rẹ̀ àlàáfíà ẹ jẹ́ kí n fún ilé tí mo fẹ́ fún yìí tí nǹkan oṣù obìnrin tí bá mú obìnrin nínú wọn ni tó lòrè o ògùn rẹ̀ ní o ọ̀wá ìpẹ́pẹ́ aragi ìgbá ìpẹ́pẹ́ aragi ìgbá ìpẹ́pẹ́ ara igi ẹmi ọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ ẹnu òpírì tí kò gbójú ẹ̀yẹ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ bàbá ti dọ́dọ̀ wọn ẹ bá sọ fún wọn ọ̀rọ̀ ẹnu òpírì tí ò gbójú eléyìí tí ò gbójú ẹ bá sọ pé òpírì wọ́n ti mọ nǹkan ọ̀hún eléyìí tí ò wá gbójú wọ́n ní náà ni ẹ wà àlùbọ́sà eléwé kan bílálà díẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n láàgùn gbogbo rẹ̀ pọ̀ tí ó kùnà dáadáa àwa dà wọ́n ní àwa sá lórùn títí tí ó fi gbẹ̀wòrò kókó dáadáa lẹ́yìn náà a ó gun lágun mu tí ó kùnà nínú odó àwa fi àjọ tí yóò kùnà bí èlùbọ́ wọ́n ní obìnrin tí inú yìí bá ń run tí bá ń yọ lẹ́nu yóò lọ síbí kan sínú ẹ̀kọ tàbí omi gbóná yóò lọ síbí ìmúkọ́ kan láàárọ̀ àti lálẹ́ ọ̀sẹ̀ kan péré náà ni ó fi lò ó inú run yìí wọ́n ní yóò sì kú òun bẹ́ẹ̀ títí pátápátá yóò kú òun bẹ́ẹ̀ láíláí pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n tó fa àṣẹ Ọlọ́run wọ́n tó fi kásẹ̀ rẹ̀ lẹ̀ yóò kú kì í ṣe pé bóyá ọjọ́ tí rún ọ̀hún ni wà ní rún ọmọ wọ́n ní yóò lọ pátápátá tí ó kú òun bẹ́ẹ̀ pátápátá sẹ́ẹ̀rí pé ìwé tá a mú lọ́wọ́ yìí ó wúlò púpọ̀ sẹ́ẹ̀rí pé ó wúlò púpọ̀ sẹ́ẹ̀rí pé kì í ṣe nǹkan tó ṣe wípé ó yẹ kí a máa wá gbàgbé ẹgbàgbọ́ ọtí láàrin ara wa ó yẹ ká wọ́nà pé jẹ́ ní lọ́wọ́ ni bó ni ó ṣe ni tó bá wá fẹ́ níwèé lọ́wọ́ nọ́mbà ìlú ó pè ó pè sórí 090-2017-1999 sọ́wáyé tó bá ti pe nọ́mbà yìí tẹ́rọ bá pọ̀ lórí ẹ̀ ìwọ tètè yá sáré gbanú wàsáàpù lọ sọ ní tí ń ṣe ọ́ gẹ́gẹ́ etí ń ṣe ọ́ gẹ́gẹ́ lọ sọ sínú rẹ̀ ní wọ́n bá ti rí tí ń ṣe ọ́ dókítà wọ́n tọ́jú rẹ̀ wọ́n sọ bó ṣe ṣe tàbí kí ó sọ fún ọ wípé kó o máa bọ̀ wá gbogbo ìrìn àjò tó ń rìn etí ń ṣe ọ̀hún tí ó fi kú òun bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé fún ọ tó o bá lọ sórí wàsáàpù tó o bá rí i pé o pè
kò lọ ṣùgbọ́n ọ̀dà kó o pè kó bá ti pè wọ́n gbé kọ́ọ̀lù nọ́mbà tó máa pè náà nu 090-2017-1999 090-2017-1999 nọ́mbà yìí lọ́ọ́ máa pè wọ́n ń sọ fún ilé ẹ̀kẹ́ pé bá a ṣe ń ṣe gbogbo tá à ń ṣe yìí tó láǹfààní láti gbọ́ mi dákun dábọ̀ mo fẹ́ ọlọ́run ọba tó dá ọ mo ebè ọ sí ààrẹ fẹ́ lòmíì kẹ́lòmíì náà jàǹfààní rẹ̀ kọ́ bá ṣe pé wọ̀ nìkan sí ààrẹ káàkiri fi ránṣẹ́ kílé ayé rẹ kó lè dùn bí oyin káyé rẹ kọ́ mọ́ bá a bàjẹ́ ayé rẹ ò ní bàjẹ́ o lágbára lọ́wọ́ olódùmarè ọba tó nílẹ̀ tó lòkè mọ́ ń bọ̀ n ò tí ì rèé. ọkùnrin tó lè tàdé lé pé tó bá ti dojú iṣẹ́ kò lè dági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀gbọ́nlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gbọ̀ngàn ní solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó ya kilala tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wàá máa ṣínà bọ̀lẹ̀ tàbí elégbé nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical Nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún pákéjì ẹ̀ tẹlifon 070-4976-5304 bẹ̀rẹ̀ ẹ̀ nílé ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ń mọ́dọ̀ àwọn alágbàtà jákèjádò Nàìjíríà àlùjọ gángan alcoholic bitters ìwọ náà gbẹdúrà kó gbà kó kọjá bẹ́ẹ̀. ọmọ lálọ́ mi o mo ní mo ṣe kábíyèsí fún ọba kábíyèsí ọba Mufutau mi Gbàdámọ́sí Olóyèdè ajagungbadé kejì ní gbogbo olú ọba mo yíká tọ̀tún mo yíká tòsì mo bá burúburú níwájú ilé ọba torí àrọ́bà fi lọ́ba pa mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ́ ìjẹmọ́jìnà sọ́ba níwọ̀n ẹgbẹ́ bá kábíyèsí ọlálọ́mí ọmọ báṣujú ọkọ̀ ìjà kadì lórí ọtọ̀ fàtọ̀fà ìjà iyo mo ló sojú àgùnmọ̀nà lọ́fà ó sojú agbélé arara ọwọ́ sojú awọ́rù kánú oko mo ní kílá gbélé ayé rárá nígboro lùọ́fà kílẹ̀ àgùnmọ̀nà nígboro lùọ́fà dákun kílá awọ́rù kánú oko sẹ́mọ̀ wípé àgbàdo lágùnmọ̀nà nígboro lùọ́fà iṣu tẹ́ẹ̀rí lágbélé arara ẹ mọ̀ pé ànàmọ́ làwọ̀ rúru kánú oko ni ọlálọ́mí ọmọ odò láàrin ọlálọ́mí ọmọ abásùjọ́ kọ ìjà kárí lórí òótọ́ òǹfàtọ̀fà tó gbogbo ọmọ ọlálọ́mí bó ti rí òun náà ni ẹgbọ́n ti àsọ pẹ̀lú ògùn ọlọ́run tó bá tún di nígbà míì a sì tún mú ìlú míì ẹ máa wo ètò yìí dáadáa gbogbo ọ̀rọ̀ péèjì yìí ẹ mẹ́jọ lọ lórí yín o ẹjá jọ máa pàdé lágbára ọlọ́run ẹ sì rí i pé adùn náà ni gbogbo nǹkan ó sì máa so ẹ wá máa gbọ́ mi tẹ́ ẹ bá ti ń rí wa báyìí ẹ máa share rẹ̀ káàkiri ẹ má jẹ́ kọ́ ọmọ lẹ́yìn nìkan ẹ fi ẹlòmíì kẹlòmíì náà jàǹfààní yín ìfẹ́ náà la fi kólé ayé jọ ohun tó lódùmarè fẹ́ láàrin ara wa náà ni pé ká fẹ́ràn ara wa dáadáa ní tí wọ́n bá ní tó jàǹfààní fẹ́lòmíì náà kó jẹ́ àǹfààní ti tiẹ̀ tó èmi ó gbéra lẹ lónìí wọ́n mọ̀ lọ lónìí torí ọdẹ tatán ọdẹ patán gbòǹgbòǹnà tara yẹ̀bá igi òní dálóko ká para lé àjà òní jè lọ́dàn kọ́ wá gbèrò ọ̀nà tí n bá lọ lónìí èmi ń tó padà o oṣù bàrìgìdì fún Alhaji Dr. Suleiman Lawal Egbeji Ogbomoso olóòtú ètò yìí náà ọlọ́run ọba kójú ọmọ ọbẹ̀ ìran ọbẹ̀ ní ibẹ̀ sùn Olódùmarè kójú ọmọ wà ìrìn ẹ̀wà ní ẹ̀wà ó di ọjọ́ mi ó dàbọ̀. kẹgbẹ́ ìyá àdòwò olóúnjẹ nílùú Ìlọrin tàbí kó máa pè ọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 090 2017 1990.